ẹnìkan nìjà ó gbé o ẹnìkan nìjà ó gbé so kéléré méjì bá ń jà kí wọ́n kíyèsíra wọn yóò gbé ẹnìkan jẹ ẹnìkan lọ. In the music line, I am a king. I love Molayori. In the music line, I am a king. My toes speak for me. My beat speak for me. Ẹnu àgbàlóbì ọ̀rọ̀ ti gbọ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ọdún ni mímí kì í ṣàìmọ̀ fún olóko. In the music line, I am. Ẹ̀sùn mọ́ bí ẹ̀wà wẹ̀ni tí mò ń rí ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ ká má bọ̀rọ̀ lọ. Alhaji Wasiu Ayinla Karachi ni orúkọ mi. Alhaji Wasiu Ayinla tí gbogbo èèyàn mọ̀ sí Fuji Karachi. Abími nílùú Ìbàdàn. Ayinla mi Wasiu Ọláyọrí ti jẹ́ Karachi ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Karachi àwàlá lórí sàkátà pààlà sí tọ́ tó bá ti di pọ́nfà bí o bá jẹ́ àmódi kẹlẹ̀bẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ ká sọ̀rọ̀ ká dáńtọ́ ṣe bí Ìbàdàn la fi rán nù nípèdè taná mo tún ti gbé tòótọ́ dé Àyìnlá Alhaji Wasiu Ayinla Karachi wọ́n bí mi nílùú Ìbàdàn ọmọ bíbí Ìbàdàn ni mí wọ́n bí mi sí àdúgbò kan tó ń pè ní Odò Oyè láti máa lọ sí Adé-Ọ̀yọ́ ibẹ̀ náà bí mi sí so nígbà tí mo tó bẹ̀rẹ̀ sí dàgbà tí mo tó léèwé lọ mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní IDC Primary School ní Mọ́níyà lẹ́gbẹ̀ẹ́ Àpàpá ibẹ̀ ni mo ti ka primary 1 to primary 6 nígbà yẹn mo bẹ̀rẹ̀ ní 1971 mo parí ẹ̀ ní 1976 nígbà tó yá tán ní kí n máa tẹ̀síwájú àwọn òbí mi wọ́n wà lẹ́kọ̀ọ́ èmi wà nìbàdàn so bàbá mi wá mú mi lọ sẹ́kọ̀ọ́ but nígbà tí mo dẹ́kọ̀ọ́ mo gba fọ́ọ̀mù àwọn school méjì kan New State High School Ọlọ́runṣògo mo gba Igbobi College Yaba Igbobi College Yaba yẹn náà ti mú mi so mo bẹ̀rẹ̀ school ní Igbobi College Yaba ní form 1 2 nínú di 3 agbára àwọn òbí mi ò fẹ́ gbé mọ́ wọ́n mú mi padà sí wá sí Ìbàdàn so Ìbàdàn mo ti wá bẹ̀rẹ̀ kí n mọ tajà mò ń kiri àníyàn kírun àníyàn àlùwàlá ẹ̀kọ́ ọmọ yìí lábídí àtijọ́ àníyàn kírun àníyàn àlùwàlá a máa ń lọ jímọ̀ a máa ń lọ gbogbo ibẹ̀ mo ti meet ẹ̀gbọ́n mi kan wọ́n ń pè ní Kabiru Adeleke ọmọ Mọ́níyàlú ìsọ̀ táyà ní lábá owó bí mi náà sáṣe jọ yẹn gbọ́n yẹn tàjọ ń ta táyà mẹ́ni. Alágbólé olórin lèmi ti wá o agbolé olórin o títò lórin làwa mọ̀ ti wá o mọ̀ Ayinla Wasiu agbóhùnmọ́bí tó ti wá ní ọ̀gá olórin lòlúyọ̀lé ọ̀gá olórin lòlúyọ̀lé Amsom Karachi ìdílé ìyá mi náà ti ń lùlù ìlú náà máa ń lù ìdílé ìyá mi so bàbá mi àwọn kì í ṣe olórin so gbà tán bá ti ń ṣe ìnáwó ládùúgbò kan tàbí ń sòkú lé agboolé ìdílé ìyá mi wá kó lù ọbẹ̀ wọ́n máa ń gbé mi lé kọ́ mi lọ́rùn ìbí a máa sán mi lé tẹ̀lé wọn àwọn a máa lùlù síwájú ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nígbà tó yá tá a wá school ní primary school èmi jọ́mọ kan tó ní ọpọlọ tí n bá ti wá sí gbòòrò màá mú orin màá mú eré bàbá sàlá nǹkan kéré kan máa mú lọ sí oko a lọ fi ṣe entertainment fún wọn láti bẹ̀ lọ wọ́n ń pè mí bàbá sàlá ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìyẹn ní primary school so nígbà táwa primary school yẹn tá a bá lo wà lórí line èmi máa ń lu rólì kérékékékéké bẹ̀m̀bẹ́ kan máa lu gbẹ̀ngbẹ̀ngbẹ̀ láti bẹ̀ lọ ni mo ti develop music mi wẹ́rẹ́wẹ́rẹ́ kò rọrùn nígbà tí wọ́n kọ́ kó pánkó lójọ inú àwẹ̀ ló bọ́ sí inú àwẹ̀ mo rántí lọ́dún náà lọ́hùn a máa ń ṣe practice kéékèèké inú àwẹ̀ so ẹni tí ó mùsákárà wọ́n mùsákárà wà ẹni tí ó mèmèlè wọ́n mèmèlè wá èmi ò lídì wọn máa kọrin tó bá ti di lálẹ́ wọ́n lè jẹ́ ká jí wéré lọ á jí wéré àwọn àlọ́ káàbọ̀ onílé orin wéré nìyẹn o
àwa ń lọ káàbọ̀ onílé gbogbo onílé làwa ń kí o ọ̀rẹ́ mi o àwa ń lọ ẹ yàgò lọ́nà kagbọ́n mọ́ta yín adẹ́rù gaslap wọ́n pè kíní kan gaslap ńgbà yẹn ẹ máa ń pọ̀ báyìí ẹnìkan rò wájú àwa máa tẹ̀lé bá a ṣe mọ́ kiri ojúlé sójú bẹ́ẹ̀ music ti bẹ̀rẹ̀. ẹ ṣe rí gbà tèmi bẹ̀rẹ̀ àwọn tí mò ń wò wájú ń gbà yẹn Délé originator ó wà Ìbàdàn bí Sàkáyáyì Ìbàdàn bí orí Àkàndé bonanza Alhaji Isiaka Yanda Sahaba àwọn ọmọ wa látẹ̀kọ́ so Alhaji Rashidi Ayinde àjọ bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀tì ìgbà kan náà ni so àwọn tó jẹ́ bí ọ̀gá mi mo kọ́ dárúkọ yẹn ó tó wá kó àwa tá a jọ wà ní irọ́ Alhaji Rashidi Ayinde àjọ wà ní irọ́ ni ìgbà kan náà lájọ bẹ̀rẹ̀ so nígbà tí mo máa ń ṣe practice ní sunu school Odoye ó máa ń wà èmi náà máa ń lọ sílé wọn ní Sàlẹ̀ Òsì so àwọn tá jẹ́ aṣíwájú mi nìyẹn àwọn tá a jọ bẹ̀rẹ̀ ni mo sọ yẹn. Tí n bá ní kí n máa kà lé ní èjì mo máa ti ṣe 46 years on stage kọjá so rẹ́kọ̀dù mi àkọ́kọ́ yẹn ó jáde ní àti ọ̀dọ̀ Alhaji Adétúnjí ọmọ Ajé kábíyèsí wa àná ìgbà yẹn Alhaji Ambali ọmọ Adétúnjí tó jí àbúrò wọn àwọn náà wá mú wa láti ibi ọjọ́ máa ń wà practice wa àwọn náà ti kú sí kọ́nà bá foríjì àwọn méjèèjì so àwọn náà jẹ́ kí n ṣe rẹ́kọ̀dù mi àkọ́kọ́ wọ́n ń pè ní Ògo fọ́lọ́hun ìgbà yẹn Ọlálékan Sàlámì ṣẹ̀ṣẹ̀ kú Ọlálékan Sàlámì ọmọ ọ̀gẹ̀dẹ̀dẹ̀ pàádò ṣe bí egungun bó bá ti ìdọ̀rùn sọ̀run rẹ̀ òdì gbére o náà mo ti kí Ọlálékan Sàlámì. ẹ ṣe nígbà tí mo kúrò ńbẹ̀ yẹn lọ́dọ̀ ọmọ Ajé record mo lọ ṣe record lọ́dọ̀ Táwákálítù wọ́n rán mọ́níjà rẹ̀ wá látẹ̀kọ́ pé àwọn ń gbúrò ọmọ kan Táwákálítù record wọ́n bẹ ń Bọ́ládé Òṣòdì gbà ẹ̀ so mo lọ sí record ńbẹ̀ ibẹ̀ ni Alhaji Kollington ṣiṣẹ́ jẹ́ oyóyò ibẹ̀ lọ́ ti ṣe làkúkú lálà ibẹ̀ record tó ṣàṣe ńbẹ̀ àwa tá a wà lọ́dọ̀ Alhaji yẹn à ń lọ bíi mẹ́rin Wáídì Àríyọ̀ tó ń kọrin Muslim yẹn àjọ wà ńbẹ̀ ni so ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí í ṣe record tó wá gbé mi jáde lọ́dọ̀ ẹ̀ wọ́n ń pè ní face to face ló gbé mi jáde lọ́dọ̀ Táwákálítù yẹn kí ló ń ẹ̀dá lè dá ṣe tó lè dá ṣe kò sóhun ẹ̀dá lè dá ṣe àfi kó képa aláwùrà Ọlọ́run àṣẹ̀dá ayé ọba tí ń pèrè fún ni àṣekọmọkù díẹ̀ bàbá lókè la tó bá jáde ọjọ́ èèní dọ́wọ́ ẹ gbèsè kí n lájẹ ṣẹ́kù bàbá lókè mọ́ pa mí lẹ́kún ọjọ́ ẹ̀sọ́ fẹ́ni tí òye o pọ́bọ̀lúwa ló lọ́la ẹ̀sọ́ fẹ́ni tí òye pọ́bọ̀lúwa Àyìnlá Wàsíù Àbíọ́dún ènìyàn tó pọ́ lọ́wọ́ bá mi lẹ́lẹ́bùrú kẹ́ ibi ọgbọ́n wọn mọ́ ni bọ́lọ́hùn bá kẹ́ni ní gbangba kò sí pérì fọ́bọ́ Ọlọ́run ọba àtà kò lè dìjà ìjọ́ta bá pàdé o rẹ́kọ̀dù yẹn ló wá jẹ́ kí gbogbo èèyàn kán mọ̀. mo kọrin bọ́m̀bé káràṣì mi kó sálọ gbọ́jọ́ káràṣì kó bá wọn jó kó bá wọn sọ̀dí kẹ̀kẹ́ ọmọdé ilé wa oúnjẹ káràṣì àwọn àgbààgbà ilé wa oúnjẹ odò òkè bẹ̀rẹ̀ ká tó mọ̀ọ́kọ̀ tó lépo ní bẹ̀rẹ̀ náà lẹ́wà yìí tó fa káràṣì ni pé nígbà tí mo wà ní kékeré mo jọmọ tó tóbi gan so ẹ̀gbọ́n bàbá mi kan wọ́n wá láti Bombay wọ́n wá ní òun dẹ̀ láìkẹ́ ọmọ yìí ó ẹ jẹ́ kí wọ́n máa gbé lọ ó bá àwọn òbí mi fà á bàbá yẹn wọ́n gbé ságbà fún kó máa gbé mi lọ nígbà tí mo máa padà dé láti Bombay báyìí mo tún ti wá tóbi gan wọ́n Bombay Karachi ibi tí Bombay Karachi tó ti wá nìyẹn. ẹ ṣé thank you ṣe rí nínú fújì táwa gbé dání
béèyàn ó bá réènì tí ó réènì Ìbàdàn ni ó ti réènì lọ torí pé Ìbàdàn ló ní fújì tó bá ti gba tiẹ̀ ń bàdàn wọ́n gba tiẹ̀ lẹ́kọ̀ọ́ so àwa náà ti lọ Èkó fún bíbí àìmọye ìgbèkó mo ti ń ṣe rẹ́kọ̀dù bó ti Ìbàdàn mi gbọ́dọ̀ fi ṣeré ọmọ Olúyọ̀lé lè mi lè fi Ìbàdàn ṣeré Ìbàdàn májà tá a kára wájú lẹ́rú ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá Olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ọmọ agbásásá Ìbàdàn gbogbo àwọn olórin yẹn tẹ́ ẹ bá wò wọ́n ẹ rí i pé Ìbàdàn ní gbogbo wọn Ìbàdàn mú wọn ti ń move Ìbàdàn gbogbo olórin kan ọba tí ìdè Ìbàdàn wọn àti ìmọ̀ ti ń kọ. Ògún náà gbòǹgbò ọ̀kan pàtàkì ni mí nínú ẹgbẹ́ fújì both Ìbàdàn and Nigeria ọ̀kan pàtàkì mo sọ pé ó ti lé ní 46 years tí mo ti ń bá iṣẹ́ yìí bọ̀ tí mi dẹ̀ lọ́nà mi ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ tí o bá fi sílẹ̀ anílárí gbogbo ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ tí o bá fi sílẹ̀ adọ́lọ́lá ọ̀nà tí mò ń tọ̀ so bí yorùbá ti ń tọ̀ ọ̀nà kan dandan ni kí wọ́n mọ̀yàn ń díẹ̀ so òdú ni mí mi kì í sáì mọ̀ fún lóko. ajínigbé lórí kan kì í mọ iye ọpọlọ gédégbélé kó àwọn òdàmúfò ládùúrọ kìnìún òjòyè ṣé bọ́lọ́hún ló fún ládé kéwúrẹ́ lé kó mọ́ sí. ọmọláyọ̀ rí dé o ọmọláyọ̀ rí dé àyìnlá ọmọláyọ̀ rí dé o ọmọlá èmi lágbára òjò tí gbàtà bá bọ́ ọmọ lọ́wọ́ ọmọ ọláyọ̀ gbogbo ẹni fẹ́ mọ̀ di àbájọ wọn kàn ń ṣe wàhálà ni ọmọ ọlá ṣe rí ọ̀rọ̀ agboolé fújì ní tèmi Gédégbé mo wà Danfo mo dúró so mo ń bẹ́ nìkan kan jà ẹnìkan kan ń bú mi so a ti ṣèyẹ sẹ́yìn nígbàtàgbà tí ń dé so mi ò rò pé bóyá bẹ́nìkan ti ẹ̀bú mi ṣe máa fi sọ̀sọ̀ máa fi kíra ni torí pé ibi tí mò ń lọ lèmi ń wò kì í ṣe onífújì nìkan tí ì má wọn alágùdá oní sakara àwọn àbáwá Yusufu Ọlátúnjí ọlọ́run bá fọ̀rùn kẹ́ wọn. àwọn kan náà bú wọn débi pé yegede wọn ògé o ẹsẹ̀ jẹ́ pé wọ́n fi lábẹ́rẹ́ yìí o yegede wọn ọlọ́run dojú tì wọ́n o. àwọn kan náà ń bá wí ẹ̀yẹ́ ìgbà tó ti kọrin yẹn. àwọn kan ní tata lọ ó ní mọdé ní àlámọ́lá láyẹ̀yẹ́ o bẹ́ẹ̀ bá wọlé èsì akùnrin kìnìún kan náà fi so láti ìpìlẹ̀ lóore ti wà káfí máa búra wa ṣùgbọ́n àwọn tó bá lò dáadáa ẹnìkan nìjà ó gbé o ẹnìkan nìjà ó gbé so tẹ́lẹ̀rẹ́ méjì bá ń jà kí wọ́n kíyèsíra wọn yóò gbé ẹnìkan jẹ nìkan lọ so ìjà ò. ẹ ṣe rí ìyẹn nígbà ìmọ̀ nígbà tá a sì wà lọ́dọ̀ nígbà ìmọ̀ èmi àti Alhaji Rasheed Ayinde tẹ́ ẹ mẹ́nu lé yẹn a ti di ọ̀rẹ́ báyìí because Alhaji Rasheed ti lé 60 èmi náà ti lé 60 going to 65 to 70 to 70 so kí ló fẹ́ bú mi fún kí lèmi náà fẹ́ bú fún ọmọ ẹ̀ ti ń ṣe dáadáa ọmọ tèmi náà ti ń ṣe dáadáa ìyẹn nígbà ìmọ̀ ngbà yẹn dẹ̀ rèé tí n bá kọrin níbi kan báyìí àwọn fáǹsì ló dẹ̀ máa ń dájà lẹ̀ kò ṣàwa la ní intention láti bá ara wa jà tí n bá ṣeré lókè mọ̀pọ̀ Alhaji ṣeré nísàlẹ̀ bí ọjà àbá n tẹ́mi bá kọ wọ́n lọ kódà bí mo pòwe wọ́n lọ sọ fún Alhaji Rasheed Wasiu Ayinde láti fẹ́ bú ọ pa tó bá gbọ́n rin tó kọ pé ẹ lẹ́nìí so ohun níwádìí òun náà bẹ̀rẹ̀ sí mọ́ bú mi so àti ẹ̀jà débi pé àṣírí kan nínú bcs nínú ilé akéde ìjọ kan àti ń kọrin lọ nígbà tó di bí aago 3 lóru èmi kàn wọ́n pé kí mo fi lè bí ti màdìmáànù yìí èmi kàn ní ọ̀lẹ́ ń sá ó dẹ̀gbẹ̀ máìkì ló ti ń lọ aago 3 lóru èmi kàn ní ọ̀lẹ́ ń sá lọ dúró dè mí ń bọ́ Sókótó ọ̀lẹ́ ń sá lọ àti gbogbo ọtí tí wọ́n mú ní gbogbo agbo àsọdọ̀ wọn ni wọ́n ń tọ́ ìgò yẹn sí kí mo fi máìkì lẹ́ẹ̀ báyìí ó di pàpà pòpò a sì lera wa débẹ̀rẹ̀ ń bí
ìgbà yẹn mo kọrin òǹdè náà fi ń lé mi kiri nígboro ẹ̀yin ara mi o ẹ jẹ́ sọ fún wọn o ọkọ̀ tí dójú àgbà mi èmi ò lè sá padà o sẹ́mi nìkan ni mò ń bẹ nílẹ̀ yìí ni ẹ̀yin ara mi o ẹ jẹ́ sọ báyé lè jú kokoko Àyìnlá òrangún báyé lè jú ko ẹ̀yin lẹ̀ ń dìtẹ̀ ọmọ ọlọ́mọ àyàn ọba tẹni jẹ́ ẹ̀yin lẹ̀ ń dìtẹ̀ ọmọ ẹni ta ló ń jẹ́ Kàràṣì ọba orin Àyìnlá Adébáyé lè jú ko ìgbà yẹn mo mú orin yẹn jáde kó tó wá di páwọn olórin mi tó ń gbà wọn ń kọ́ lẹ́kọ̀ọ́ kankan kí nítorí síkàbàkà náà kọ́ yẹn lẹ́kọ̀ọ́ nǹkan èdè mo mú orin yẹn jáde so gbogbo ìgbà yẹn ìgbà ìmọ̀ ni bó ti ń sìn àti jìdì kan àlebára wa jà. bẹ́ẹ̀ ni bọ̀ sí nígbà kan nìyẹn kò sí ìwé ẹ̀mọ́ sìn nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí yìí ẹni tá a fi ṣe alága wa David Ayinde ni kì í sọmọ Ìbàdàn mo sì ń gbọ́ pé yíbò ni so kì í sọmọ Ìbàdàn bọ̀tí nígbà yẹn nígbà ojú dúdú bọ̀tí nísìnyí kí Fuji lè sún síwájú ni gbogbo wa ń dúró ọmọ báyìí kò sí pé wáyé nìkan ọmọ kìnìún kan ọmọ tó bá ti ń ṣe dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣe dáadáa nílùú wa ń bàdàn kò sí wàhálà so ó lè jẹ alága mọ̀nà wọ́n pè mí pé wájú alága ń pè Rashidi pé wájú alága bọ̀tà wá ti dàgbà ká mọ́ tọ́ wọn sọ́nà lókù so kò sí pé bóyá báwo ni ẹ sì jẹ́ nìyẹn. ṣé ẹ rí ó dáa kéèyàn dáa nílé kó dẹ̀ dáńtà wọ́n nílé láti kó ẹ̀sọ́ ròde èlé sọ jù bá ń lọ láàrin yẹn because ilé làwa wà bí kankan bá ṣẹlẹ̀ àwa ló yẹ ká pè wọ́n pé Rashidi Ayinde Alhaji Rashidi Ayinde nǹkan báyìí la rí Alhaji Wasiu Ayinde Karachi nǹkan báyìí la rí Alhaji Taju system nǹkan báyìí la rí but tí kíní kan bá lóun òbó kan ṣe ó kan lóun sọ pé òun òbó èjì ṣe ni so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ẹni tó bá ti bá wa ṣe làwa mọ̀ tiwa ẹni tó bá ti bá wa ṣe la mọ̀ so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn àjọ ń ṣe ni but àwọn kan fà sẹ́yìn wọ́n ń wò wá lọ́ọ̀kan wọn bá wa ṣe tí ò dẹ̀ rí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa àgbájọwọ́ òun la fi sọ̀yà àbí nǹkan kan bá ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ yẹn àwọn Rashidi ó dìde system ó dìde àhẹ́rẹ́ ó nìbàdàn bí tá a wà ń bí kò sí ẹni tó sí ń tọ́jọ́ o but nígbà tó yí jì ló wọ̀ bó kan ṣe ń kọ́ àti di 21 rẹ̀ ń kọ́ yóò nira èjì rè ó kàn rè bẹ́ẹ̀ fi wájú 12 ní ọ̀dà bẹ́ẹ̀ fi sẹ́yìn 21 ní ọ̀dà so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ilé sọ̀jù bá ń lọ. òkété bá bá gbọ́mú rẹ̀ lẹ̀ ni wọ́n mú o òkété tí ó bá gbọ́mú rẹ̀ lẹ̀ àwa náà ó gbé ọ pé kọ́ máa gbọ́mú rẹ̀ lọ ní o òkété tó bá súnmọ́ wa tó bá gbọ́mú rẹ̀ lẹ̀ pé káwọn àgbà ó mú àwọn àgbà á sùn mọ́ pé báyìí la ṣe rìn báyìí la ṣe rìn báyìí la ṣe rìn báyìí la ṣe rìn ṣùgbọ́n tó kété náà bá ti gbọ́mú rẹ̀ sá àwọn àgbà náà ó sì ṣe kẹ́nìkan á kàjú wa kú á kàjú ọ̀kànjú àwa ọ̀kànjú àwa yóò kàjú ẹ̀ á kàpá ọ̀kànjú àwa bó ṣe jẹ́ nìyẹn. Ǹjẹ́ bá fẹ́ ká dá sí làádá sí ǹjẹ́ wọ́n bá fẹ́ ká dá sí àwa tá a jẹ́ ìrọ̀wọ́ ara dúró wa gbogbo èèyàn ti mọ̀ anybody ti mọ̀ nígbà Barrister àti Alhaji Sikiru Ayinde Barrister ti kú kọ́lọ́ bá àfọ̀rún kẹ́ wọ́n ti mọ̀ pé kọ́ ní tí èlò kan Alhaji Kọ́láwọlé Alhaji Kọ́lẹ́ntì Àyìnlá ńlọ kan kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọn ogun látàrí ìdá ta ni wọ́n bá wọn dùn so tẹ́lẹ̀ bá ti ń bá wọn dùn nǹkan nígbà tí ò tí ì kú wọ́n bá ti kú ṣe ẹ̀yà ni pé ẹlòmíì ló kàn but kọ́lọ́ Alhaji Kọ́lẹ́ntì sì wà láyé kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọn ogun látàrí dáadáa àwọn lè àwa mọ̀ o àwọn onífújì o làwa mọ̀ o pé ọ̀gá wa nìyẹn Alhaji Kọ́lẹ́ntì Àyìnlá oṣù lọ́gá wa báyìí wọ́n nílé láti kẹsàn-án ròde nígbà tí Alhaji Wasiu Ayinde tí wọ́n jọba fújì Ìbàdàn bí náà ti wá jẹ́ ọba fújì wọ́n dẹ̀ tàn káàkiri gbogbo àgbáyé Ìbàdàn ni wọ́n ti yẹjú gbogbo tí fẹ́ yẹjú so pẹ̀lú àṣẹ Ọlọ́run à ń ṣiṣẹ́ lórí ẹ̀ kì í ṣe pa à ń ṣiṣẹ́ lórí ẹ̀ àwa full man Ìbàdàn Ọ̀yọ́ state à ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ibi dáadáa ni ó sì jà sí lágbára Ọlọ́run. tá a bá sọ pé ọwọ́ tó bá lọ́wọ́ àwọn lọ́wọ́ owó fújì wà lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa tá a jẹ́ òun fújì gbogbo fújì ká fàtà a mọ̀ pé
láftà Barrister Kollington ló kàn. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń lọ lórí ọ̀rọ̀ yẹn lórí social media. Èmi ẹsẹ̀ bí wọn ọ̀tọ̀ lẹ́bí tèmi, so o sì lè fi ẹbí tèmi lẹ̀ kí n máa mójútó bí ẹlẹ́bí, àwọn ní ẹlẹ́bí wọn. Torí oríṣiríṣi interview àwọn kan sọ pé Barrister sọ níjọ́ kan pé wọ́n mú ìyá rẹ̀ wá nígbà tí ìyá rẹ̀ ó sì jú báyìí ọ̀dọ̀ akọ tó yẹ máa pè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan kìnìún kan kan pé lóbi ẹbí tiwọn nìyẹn, wàhálà àánú ẹbí wọn nìyẹn. So àwọn fújì tó bá kàn wá là á dà sí láàrin ẹsẹ̀ jẹ́ nìyẹn. Ọmọláyọrí mi kọpí ẹnìkan o, mo dá dúró ẹni tí ó ṣàgbẹ̀ Àyìnlá o, mo ló yẹ kó lọ́kọ́ kó ràdà ó sọ pé òun fẹ́ ṣàgbẹ̀. Bẹ́ẹ̀ni tó ń parọ́ fún ọba ọmọ ẹni tó ń parọ́ mọ́ lọ́kọ̀ rẹ̀ Kàràṣí Àyìnlá fi wọ́n sílẹ̀ yẹn máa ẹgbẹ́ jẹ́ o ẹ mọ̀ sọ ọ̀yìn ẹgbẹ́ jẹ́ o ṣe rí lórí àárín yẹn. Èmi ò bá wọn du ọba mi bá wọn du joyè, kìnìún ò joyè Ọlọ́run ló fún ládé, kèwúrẹ́ ilé kó mọ̀ ṣàkóso lọ́dẹ, ajínilórin kan kì í mọ iye ọpọlọ gédégbélé kó wà ó dá fún ọmọdé. Èmi ò à ń jọba à ń dùjòyè à ń dùrùkẹrẹ, so it's not concern ibi tèmi ń lọ ibi tèmi ń lọ lèmi wò. So mi sì nípa pé bóyá à ń du ọba nǹkan ẹlòmíì lè pé number 1 ló ẹlòmíì lè pé number 2 ló, but àwọn tó mọ̀ wọ́n mọ̀ pé Yorùbá tí ìkú a lè mú kú ń bẹ́ o kọ́lọ̀ jẹ́ kẹ́ mi bàbá yẹn gún o. So bí wọ́n bá fi síwájú tẹ bẹ́ẹ̀ bá máa dá gudugudu méje kẹ́ ẹ máa dá yáyà mẹ́fà, but ẹ fi ti kísà ẹ fi ti ẹ̀ síwájú. So láì fi síwájú yẹn nínú olórin ìwọ́n kàn máa dá rúgúdù lẹ́nu tó náà lọ́mọ tọ́pọ̀ Alhaji Wasiu Ayinde náà lọ́mọ tọ́pọ̀. So wọ́n dẹ̀ mọ́ takora wọn àfi kí ìfagbáfẹ́ nìkan kò jẹ́ káyé ó gùn. So wọ̀jẹ̀ bó ti jẹ́ o. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé kásàmọ́ sí alihamudulilayi alihamudulilayi. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ nǹkan kan tó bà mí nínú jẹ́ jù. Tó bà mí nínú jẹ́ jù tí mi ò fẹ́ rírú ẹ̀rí tó fẹ́ kà mí láyà nídìí iṣẹ́ orin. Mò ń ṣeré ńjọ́ kan jẹnẹrétọ̀ mi kú, jẹnẹrétọ̀ tá fi ṣe iṣẹ́ ó kú. Bọ̀bọ́ kan jáde wá láti inú agbo ó ní plant mẹkáníìkì lòun àdèrí pé wọ́sọ mẹkáníìkì lóòótọ́ ó lòun ní jẹnẹrétọ̀ tó lọ bá gbé ọkà fi ṣeré mọ́jú. Ó lọ gbé jẹnẹrétọ̀ wá lóòótọ́ àdèpọ̀ sí jẹnẹrétọ̀ yẹn kíní yẹn lọ bí aago kan sí aago méjì àfi jẹnẹrétọ̀ yẹn ṣiṣẹ́ mọ́jú. Nígbà tá a fi ṣiṣẹ́ mọ́jú so wọ́n páàkì instrumenti sínú ibi tá a mú páàkì instrumenti sí àrí kó wá gbé jẹnẹrétọ̀ yẹn jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta. Inú wa lórí òkè ọ́fíìsì mi ń jọ́ kan mo kàn rí tó ń kọjá lọ ní hey bó ṣe páàkì ni ẹ pẹ̀lú ọ̀kadà rẹ̀ bá wa lókè. Kí ló dé ìwà gbé jẹnẹrétọ̀ yẹn ní kankan kìíní kan gbà wo àwa tó ní bá ti sátidé tó ń bọ̀ ṣé wàá fílẹ̀ ni àbí torí tọ̀dọ̀ tiwa àti ìṣe tí mo sáfẹ́ fàyọ̀ ń bẹ̀. Àṣìbọ̀ bọ́ yàṣìmọ́ jí jẹnẹrétọ̀ gbé ni one man still ní máa jí jẹnẹrétọ̀ káàkiri gbé ṣọ́ọ̀ṣì gbogbo ẹ̀. Ó kàn díjọ́ kan bí ọ̀sẹ̀ bíi mẹ́fà ọ̀sẹ̀ kejì tó ti ń gbowó rẹ́ńtéèjì lọ́wọ́ wa tá a bá lọ pàtí sátidé yóò àgbowó rẹ́ńtéèjì yóò àgbowó rẹ́ńtéèjì. Ó kàn rí táwọn ọlọ́pàá tẹ̀lé wa ni ó bá ní òun ta jẹnẹrétọ̀ kan sádùúgbò yìí ó bá ń dákọ̀ àwọn èèyàn ẹ̀yin ọlọ́pàá ẹ̀ mọ̀ tí ì lọ ó gbé kàfé mi náà tí mò ń sanwó rẹ́ńtéèjì mo ló wà bá ní fún wọn lọ bẹ ọdún kan àti nǹkan kan la fi ṣe kéèsì yẹn ká tó innocent lélẹ̀ kọ́ mọ nǹkan kan. So ká tó mọ̀ pé innocent àwọn eléyìí wọn ò mọ nǹkan tó rọ̀ mọ́ nǹkan àlòkù. So pé mo ní ìlà mo nígbà tó rà kí ló nígbà tó sanwó rẹ́ńtéèjì so ọlọ́sà yọ mí níbẹ̀. Ìyẹn jẹ́ àkọ́kọ́ wọ́n tó fún discharge acquitted nínú kóòtù inú ìṣẹ́ mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọ̀dàjọ́ wọn ní discharge acquitted mo kọ́ forí lélẹ̀ Ọlọ́run mo dúpẹ́ o. So èkejì tínú mi dojú ni pé níjọ́ tí ọmọ mi tí ọkọ bímọ láyé ọmọ tí mo fi fọ́kọ obìnrin ó wá bímọ
àwa ń ṣe súná ìwọ́n kò tiẹ̀ tó dijọ́ yẹn sọ́ọ̀rì níjọ́ tí ó ṣe márẹ́jì níjọ́ tó mọ yẹn ó ṣe márẹ́jì so ìwà pọ̀ gbò níbi 6 ìrọ̀lẹ́ pátí ti ń lọ òpin mo kàn wá wò pé èmi làwọn èèyàn wá ọlọ́run mo dúpẹ́ níjọ́ yẹn nínú mi dojú kò jẹ́ bí ara yẹn sì jẹ́ àìmọye oríṣiríṣi mo ti ń play níjọ́ kan rí agbó ti ń lọ àfáà kan la play fún ní wọ́n pè bẹ̀ lókè ọ̀fà àti pẹ́ mo kàn gbọ́n tó ń jà lẹ́yìn agbó ní kí ló ṣẹlẹ̀ báyìí kan yíru street light wa báyìí kan sí síbẹ̀ nígbà tí màá rí bọ̀bọ̀ yẹn mo ti banú àgbàrá ẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn ló ṣe léyìí àwọn ló ṣe kíní kan so àwọn tó ṣiṣẹ́ yẹn àwa ní ká gbé ọmọ yẹn ká máa gbé lọ sí hospital going to hospital lọmọ yẹn dákẹ́ sínú mọ́tò àwa padà sí pàtí yẹn ọmọ yẹn wà nínú mọ́tò àkàrí tí tẹ́nìkan dé ni ó bẹ́ wulẹ̀ omúgòlá honda òun máa pa ni àwọn kankan sí wọn gbẹ́rẹ́ pàkọ́ ni ẹ mọ̀jì ẹ lọ ara àwọn tí wọ́n jà tí wọ́n bá ṣe bùsọ nìyẹn nígbà tá a bùsọ ó sọ pé òun àtẹnìkan làwọn jọ ń jà òun àtàwọn tí ọlọ́run sá sí wọ́n rí ẹnìkejì náà mú so àwọn méjèèjì lọ court àwa ni witness jẹ́jẹ́ pé wọ́n sentence ẹnìkan wọ́n fẹ́ ẹnìkan lẹ̀ ẹni tí wọ́n bá gò lọ́wọ́ rẹ̀ náà sentence torí pé wọ́n tó kó sí páàsì kan lójú agbo yẹn wọ́n ló lò ní òun náà gán confam kó lò ní sí páàsì yẹn so to dead so ẹnìkejì wọ́n release ẹ̀ ọdún méjì àti nǹkan kan láfi ṣe kéèsì yẹn tá ń bọ̀ so orí jẹ́ nǹkan tó lè mú yẹn padà tí ẹ bá rí oríṣiríṣi ìṣòro lẹ́nu sẹ́yìn ṣùgbọ́n tí ẹ bá ti padà yóò dùpẹ́ délẹ̀ náà ni. ṣé rí àìfàgbàfẹ́ nìkan kò jẹ́ káyé ogún tí ẹ bá ti bọ̀wọ̀ fàgbà orin fújì máa dùn sí ni ṣùgbọ́n èmi ò jù ọ́ àgàtọ́ ọmọ kékeré bá ti jàjà ní séjì díẹ̀ títí ń lo orí òde lọ àwọn àgbà olórin yẹn wọ́n ti di gbà wíwọ́ níwájú wọn tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀. wọn fún nínú fújì tó ń bẹ nìbàdàn o kò sí ètò gba ìtọ́ yẹn nìbàdàn bí kò sí bí ẹnìkan bá gbà lónìí àmọ́ lénìí but pé wọ́n fún àwọn ìpolówó wọn pè débàdàn débàdàn wọ́n lè máa fáwọn ìpolówó but kò tí ì débàdàn. àwọn àgbẹ̀ẹgbẹ́ orí fújì wà nìbàdàn wọ́n aláàjì àkàndé bonanza wọ́n wà nìbàdàn so aláàjì system náà àgbẹ̀ẹgbẹ́ ni wọ́n irú àwa iná irú àṣìdáìndì àgbẹ̀ẹgbẹ́ ni wọ́n so ìpàdé wa lọ every Wednesday àlèsí amọ́sí ìpàdé wa dẹ̀ múnádóko ó gíríkì. báwọn tèkó bá pè wá lọ bó ti Ìbàdàn ká tiẹ̀ kọ́ múra wa ká kọ́ sora wa lóṣooṣù ọwọ́ náà. tí wọ́n bá rí i pé tí wọ́n bá pè wá bí ogun wa ò lè lọ a máa yànyàn lọ kò sí bó bá ṣe nǹkan lẹ́kọ̀ọ́ wọ́n máa ń invite wa ẹ̀yà ẹ̀yin lẹ máa lọ àjọsọ́nù ẹgbẹ́ wa ẹ̀yin tó bá fẹ́ lọ wọ́n á lọ àjọṣepọ̀ wà tó dán mọ́rán. ẹ ṣe ibi tẹ́ ẹ ti mú ẹlẹ́ẹ̀kejì yẹn lóòótọ́ aláàjì ló rẹ́gísítà fújì wọ́n rẹ́gísítà fújì wọ́n sì ń jẹun fújì kí la tó fẹ́ fi san fún wọn. àwọn náà rẹ́gísítà fújì nínú olórin fújì tí ń jẹun jù lọ́wọ́ yìí wọ́n ìjọba ní everywhere ní àwọn náà ń jẹun jù so kí ni àwa kéékèèké tó fẹ́ fi san fún wa so àfi ká máa ṣàdúrà náà ni àdúrà náà la fi lè san fún wa ìyẹn number 1. a ti ń ṣe ìpàdé lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí a ti ń ṣe ìpàdé because àwọn náà mọ̀ pé Ìbàdàn ló ní fújì so why tí wọ́n á máa jẹ president fújì lẹ́kọ̀ọ́ tí ò ní kán Ìbàdàn rárá àfikún wọ́n á máa fi wọ́n jẹ igbákejì PRO nǹkan àwa náà ti ń yarí onígbàgà ní kọ̀ọ̀pọ̀sá wà láyé PRO ni Alhaji Sahaba fáìsì ni so rárá àgbàmọ́ àwa náà fẹ́ jẹ president báyìí à ń ṣiṣẹ́ lọ́wọ́. orin fújì lọ́jọ́ iwájú tó dáa tí ò dẹ̀ lè tán because báwọn kan ṣe ń
wà lókè làwọn míì tó ṣẹ̀ṣẹ̀ ń dìde ẹ rí i pé àwọn ìràwọ̀ míì tó ti ń dìde báyìí àwọn míì tó ti ń dìde báyìí àwọn náà tó lọ sá àwọn èmi náà tó dìde so orin fújì ò lè tán so ẹ gbà bẹ́ẹ̀ kò lè tán. Ṣe rí nígbà tí ìyá mi wà láyé kọ́ lọ́n bá mi fọ̀rùn kẹ́ tí n bá sọ pé ìyá mi ìbàjẹ́ àṣẹ nǹkan báyìí wọ́n á ní ṣé kò ní repercussion ni ìyá mi máa ń bẹ̀rù fún tèmi náà bá dẹ̀ lọ ibì kan tó bá gbà nǹkan báyìí máa ní ẹ sábà ń ṣe nǹkan kíta ayé tèmi ó fi lè dáa ìyẹn nígbà yẹn but n ṣe ẹ tó bá mọ wàásù àyìnlá o gédégbé lè kó wà o dáńfò mo dúró báyìí mo ti tábà kàlẹ́tù mo ti bọ́ lọ́nà dúró wákàtí 5 mi ọjà létí kọ́ lọ́ mọ́ gbà lọ́wọ́ mi so nítorí ìdí èyí pé à ń lọ ibì kan lẹ́yìn tí n jókòó mo lè jí lóru bí aago ìsàdúrà àárín ọjọ́ mẹ́ta mo lè mọ́ sùn mo lè jí láago 2 òru yóò àbọ̀ sí mi ń ṣàlùwàlà màá dẹ̀ máa bẹ lọ́wọ́ ọba mi kò ń dẹ̀ ń dójú tì mí ó ń gbàdúrà kí n mọ̀ ní sílẹ̀ kan lọ́wọ́ kí n mọ̀ ní sílẹ̀ kan lákàntì nígbà tó yẹ tóbi ijọ́ kejì ijọ́ kẹta wa àkáǹtì ọmọ ọdún gbagagbagagbaga láì ní sọ fẹ́ nìkan yóò dẹ̀ máa wá so nítorí ìdí èyí alihamudulilayi àwọn kan wọlé wà lẹ́nu ẹ o but asán ilé ayé asán ni ilé ayé asán kò sí tí wọ́n mú lọ èèyàn bá ní mọ́tò 8 pọ̀ èèyàn bá ní mọ́tò 12 pọ̀ ọba Àbújá rẹ̀ ló kú yẹn pẹ̀lú owó mọ́tò tó wọ́n ṣe sí mọ́ wọn. so kágbà fọlọ́hún ìsinmi ni ó kágbà fọlọ́hún ìsinmi ni kàdára ó ṣe kọ́lá ìgbà kágbà fọlọ́hún ní ibẹ̀. Civilization lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń bọ̀ Èkó gan wọ́n ti mọ̀ pé civilization ń bọ̀ sórí ibi tá a ti fẹ́ rìkọ́ọ̀dù gan àwọn gan ti mọ̀ pé civilization ń bọ̀ ọ̀làjú o ọ̀làjú o civilization yẹ kó tó wá sí ni ọ̀làjú ẹ má jẹ́ kọ́làjú bá ti wà jẹ́ tán ẹ wò múra ọmọ níbi nírọ ó jáde ní hòhò ó ti ní lójú kọ́mọ ó mọ̀ lè kúnlẹ̀ fún bàbá kọ́mọ ó mọ̀ lè kúnlẹ̀ fún ẹ sì wà ń sọ pé ọ̀làjú lóde ọ̀làjú kọ́ lè yí àṣà ló sọnù ẹ jẹ́ ká kíyèsí kó tó pẹ́ ọ̀làjú o ọ̀làjú o civilization yẹ kó tó wà sí ni ọ̀làjú ẹ má jẹ́ kọ́làjú bá ti wà jẹ́ tán. Afọ́jú lówó owó mọ́lẹ́kọ̀ọ́ àìmáyà owó wáyà lé mi owó àpèkánukò owó àpèká ọ̀rọ̀ owó ló bá mi wọ́n ṣe pé ẹjọ́ wa lè mi o owó ló bá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ́ mi lè jẹ́ kúmọ́ fún. àwọn náà ní WhatsApp number òun náà ní wá nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí 080 23 90 16 34.